gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa wò mí Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ọmọ bíbí inú Wonderful Dayọ̀ Kújẹ́rẹ́ ẹ ti mọ̀ pé tí n bá ti jáde tí n bá ti pépé báyìí ó ti ń ṣẹlẹ̀ lónìí kí ló ń ṣẹlẹ̀ Agbo Jafextra gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọdọọdún báyìí la máa ń rorogbo ọdọọdún ni Agbo Jafextra máa ń pè wá lọ́mọ ní òkè gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi ó yá ẹtúyáyà ẹ wá jó ẹ wá kọrin ẹ wá wo bí àṣà àti ṣe Yorùbá ṣe ń lọ ẹ wá rẹ́rìn kẹ́ relax kẹ́ gbàgbé gbogbo ìṣòro yìí a tún ti wá dé ní ọdún yìí náà nìyẹn àkọ́rí tọdún yìí àṣẹ́gun lágbára Ọlọ́run a máa ṣẹ́gun ni ẹ jẹ́ ká rìn ká tọ̀ ọ́ ká wo bí àṣẹ́gun tọdún yìí ṣe máa lọ láti ọwọ́ Agbo Jafextra. ẹni tó study banking and finance tó lọ ń ṣe ITL nínú police station. ọ̀rẹ́ mi kan study law tí ẹ béèrè pé kí ló ń ṣe. law ló study àwọn lọ́mà ló ń bá ṣiṣẹ́ lọ́wọ́. ẹ̀yin náà sọ pé law wà nú ẹ̀ wọn ò ní fi irú ẹ̀ lọ yín lágbára Ọlọ́run. ẹ wá ní ìlú yìí ò dáa. ṣé ẹ mọ̀ pé ìlú yìí ni best country ní gbogbo the whole world àbẹ́ mọ̀? ìlú yìí ni bọ́rọ̀ ìlú yìí tiẹ̀ ṣe wá ń lọ báyìí inú mi dùn. bóyá ta ló sọ pé torí bẹ́ẹ̀ ṣàkíyèsí àwọn nǹkan kan ni. ọjọ́ wo lẹ́yìn rí ẹjọ́ wo lẹ rẹ́bọ lórí ìta gbẹ̀yìn? Agbo Jafextra. Agbo Jafextra. Agbo Jafextra. kí ni àkórí tọdún yìí? Aṣẹ́gun. kí tẹ̀ láṣẹ́gun? Aṣẹ́gun victorious ẹni tó lọ sójú ogun tó ṣẹ́gun tó lékè yes tó ṣẹ́gun pè ní aṣẹ́gun. lára náà a máa ṣẹ́gun. Jésù àmì ẹ̀kọ́. tó lẹ́ni yìí gangan kí lẹ̀ ń retí láti rí ní Agbo Jafextra aṣẹ́gun ti tọdún yìí lẹ́ni. Tọdún yìí mo tiẹ̀ ti rí already and mo tiẹ̀ ti enjoy ara mi so much and I too expect so much still because the main act. King Òṣùpá Saheed. Yes. Saheed. Ode Òṣùpá Saheed. Saheed. We are really expecting him. And Jode wọn kan. Jo ẹ fẹ́ shake body. Yes. Nígbà tí dáàdi wa fẹ́ ṣaláìsí, my father died in my arms. Mo sọ lédè Gẹ̀ẹ́sì kó má lè yí àwọn kan tá a pè láti ìlú òyìnbó. Charmaine, please, what's that your Nigerian name? Adétòkùnbọ̀ ẹjọ́ bá mi fún Charmaine látẹ̀wọ́. She's a Brazilian. Ìyàwó Megadi nìyẹn o, mọ́mì. Megadi ló jókòó sí mẹ́rin. So when my father was about to pass, please, ẹ̀mọ̀tọ̀rọ̀ gáfárà mi ò ní sọ Yorùbá, everybody lè gbọ́. He said, take care of your mother, celebrate her. Wọ́n jólé 1983, wọ́n ti dàgbẹ́ tó sórí dáàbì.
The most hours 1983 and poured fuel on my father's head, and they were about to burn him alive. But you see, through everything, this woman didn't leave him with 4 children. And the Bible celebrates more than me, Mrs. Opelola Patola. Now, who are that calling? Olórí ẹbí wa wà níbí lọ́jọ́ òní. Please, a round of applause for Pastor Olúyẹmí Israel Fatoku. First time táwọn náà máa wá síbí nìyẹn o. Agbo Jafextra láwà Aṣẹ́gun. Tábà tẹ̀ ń sọ pé Aṣẹ́gun kí ni Aṣẹ́gun túmọ̀ sí sí? Ṣé ní Yorùbá àbí ní Gẹ̀ẹ́sì? Yorùbá ní Orísun lẹ́wọ̀. Aṣẹ́gun ni ẹni tó bá ń borí ogun, ẹni tó bá ń borí ìjà, gbogbo jàǹbá, ẹni tó kọjá, ó ré kọjá gbogbo ẹ̀. Ìyẹn lóyìnbó ń pè ní the conqueror. Mo ní láti wálé ni because yàtọ̀ sí pé Jafextra jẹ́ ọ̀rẹ́ mi, ó jẹ́ artist tó jẹ́ pé event ẹ̀ ó máa ń ṣe, ó máa ń fi tọkàntọkàn ṣe, àwọn tó dẹ̀ máa ń bá perform gan ó máa ń ṣe pẹ̀lú ọkàn wọn. So o lè wá kí inú ẹ má dùn, yeah, you are feel pé Yorùbá ni ẹ́, pé like yes you will enjoy it. Pé wo Yorùbá yẹn bó ṣe ń lọ bó ṣe ń ṣe eré ìtàgé Yorùbá lèèyàn kọ́ máa sọ kéwì ní Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ lèèyàn kọ́ máa sọ nǹkan tó máa mú yín rẹ́rìn in Yorùbá. Àwọn adẹ́rìn pòṣónú. Exactly. Ṣé wàá mi last year? Mo ti wà níbẹ̀ láti ìgbà tó kọ́kọ́ ṣe alákọ̀ọ́kọ́. Àwọn nǹkan wo gan-an lóhùn ìkẹrin bíbẹ̀ lẹ́ni tẹ́ ẹ̀ tí ì rí ní gbogbo nǹkan tí wọ́n ti ń ṣe látẹ̀yìnwá? Tí mi ò tí ì rí rí. Mi ò tí ì rí Saridon Piri. Mo dẹ̀ rí bí àwọn sexy ladies báyìí wọ́n pọ̀ tọ́ wà níbẹ̀. But Saridon P. Ngbà tí ètò ṣe gbẹ̀yìn yìí Shina Peters ló wá. Inú wa dùn gan. Then Obesere. Ó rà pé Shina yẹn lọ ṣe before to Obesere. Gbogbo ọdún ni èèyàn púpọ̀ ń wá tó dẹ̀ ń jẹ́ kí inú wa máa dùn sí. Ẹ wà ń bíbá yẹn last year. Àwọn nǹkan wọn lẹ rò pé lọ́dún yìí tẹ́ ẹ fẹ́ rí tẹ́ ẹ rí last year? Tí mo rí lọ́dún yìí tí mo rí last year. Tẹ́ fẹ́ rí ṣáà ti wọlé ẹ̀ṣẹ̀ fẹ́ wọlé ni ẹ tẹ́ fẹ́ rí lọ́dún yìí tẹ́ ẹ rí last year. Okay, like oh yeah, lórí line-up there's Beriola, there's Saheed Òṣùpá. I've never seen him perform before, so mo kàn máa rí wọn mo máa rí wọn lórí TV growing up and all that, so mo ti rí wọn perform re I'm going to marry wọn. Exactly. Bí mo ṣe rí Obesere ní last year. Ọ̀túnba Adékọ̀yà, I see you. See, love me, love me, love me, hey, hey. Love me, oh, love me, love me, hey, love me, love me, love me. Baby, so much people for me say, I'm going to find me no láyé mi bí tirẹ̀. Ọmọ jẹ ká ṣe jẹ́jẹ́ tó láwọn ẹni wọn fẹ́ ká gbádùn kálẹ̀ tó bá ní ìfẹ́ mi sẹ́. Ọmọ tó kàkà kò fẹ́ mi jẹ́jẹ́ àbí mo búra fún ẹsẹ̀ mo ní ìfẹ́ rẹ̀ máa fẹ́ kálẹ̀. Because èmi ní Jafextra Mr. Adékọ̀yà ọmọ tó bá nífẹ̀ẹ́ mi ìwọ ò ní jìyà. Ọmọ èèyàn àtàtà olówó tó kàkà ọmọ Yorùbá ló ṣe yẹ ó wà padà. Gbogbo olólùfẹ́ mi nílé ó sì ń tẹ̀síwájú. Agbo Jafextra Aṣẹ́gun tọdún yìí òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ láti ń rọ́ kẹ̀kẹ́ là ń tàbí ẹ̀dùn ó ti lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú nìkan. Agbo Jafextra himself àwọn òrìṣẹ́ tí wọ́n dàdó òwúrú ni wọ́n ṣe wá pa. Adúpẹ́ lọ́wọ́ náà. Àlàáfíà mo bá yín. Àlàáfíà lè bá ọ. Ní kí n bí ṣe dàda yín ṣe natural ni àbí ẹ ṣe. Natural dada. Bímọ yín. Ìwà ṣe mo pé tí everybody lọ ní dada tẹ́ ẹ̀ bá ti yarun yín fún bí ọ̀sẹ̀ mélòó kan yóò ta kókó ní tọ́ba yìí ti ta kókó báyìí náà tẹ́ ẹ̀ bá control ẹ̀ dáadáa wọ́n mọ̀ pé ń wèrè mi. Ẹ decide láti máa yarun yín pé kẹ́ tá ń kókó. Mo á ta kókó ìgbà táwọn kan wá wò mí wọ́n á sọ pé ẹja ṣe PR something wọ́n wá bá mi ta kókó dáadáa lọ́wọ́ rẹ̀ fi pé wá rẹ̀ pé mo fine díẹ̀. Agbo Jafextra ọdọọdún la máa ń ṣe kinní Aṣẹ́gun ní tọdún yìí. Ẹjọ́ ọdọọdún yẹn kí gan ni àwọn nǹkan tó máa ń mú yín máa rò pé òkè irú àwọn nǹkan báyìí lẹ fẹ́ máa gbé kalẹ̀ lọ́dọọdún.
nítorí pé gbogbo wa ẹ má bínú ẹ̀yin bàbá àti ìyá wa gbogbo wa ò lè sùn síbì kan náà ká kọrí síbì kan náà ká lè sùn ká kọrí síbì kan náà àṣà ìṣe àti ìwà àwa ọmọ Yorùbá a gbọ́dọ̀ máa gbé lárugẹ àwa dẹ̀ ti wá wò ó pé àṣà ọ̀nà tá lè fi gbé lárugẹ ní àwàdà eré orí ìtàgé pẹ̀lú orin ìtorí pé táwọn èèyàn bá ti ń gbọ́ pé wọ́n fẹ́ ṣe nǹkan Yorùbá oògùn bíi pé ká para wa ló máa ń wá sí wọn lọ́kàn a sì wá fẹ́ kó yé wọn pé ìfẹ́ àwa Yorùbá a nífẹ̀ẹ́ a nífọ̀kànbalẹ̀ a ní ká máa kóyàn mára àwa la mọ̀ ṣe jù ń lu Nàìjíríà fà lórílẹ̀‐èdè àgbáyé àwa ọmọ Nàìjíríà Oòduà àwa la máa ètò ìbò máa ń pè lákọmọdétì a máa ń kóyàn mára ni àtọmọ ẹni àtọmọ ọlọ́mọ ọmọ ẹni náà ni àtọ́jú rẹ̀ bọ́rọ̀ wá ṣe níyẹn ló máa ń bù wá nú lójú lọ́dọọdún pé ohun tó yẹ ká máa ṣe ni láti lè fi tẹ̀síwájú ní ipa àṣà Yorùbá. kẹ́ tó máa lọ Aṣẹ́gun yes kí lẹ wò tẹ́ fi wo àkọ́rí tọdún yìí ní Aṣẹ́gun. gẹ́gẹ́ tí ẹ̀yin náà ti mọ̀ pé lọ́dọọdún a máa ń ní àkọlé eré wa tá a bá ṣe lọ́dún yìí a ti wò pé pẹ̀lú gbogbo rògbòdìyàn téèyàn ṣe tó ṣẹlẹ̀ sí gbogbo wa ní orílẹ̀-èdè ayé tá a bá wò sọ́tún tá a wò sósì a rí i pé tá a bá nífẹ̀ẹ́ ara wa ọ̀pọ̀ ohun tó dàbí jàǹbá lórílẹ̀ àgbáyé kò ní máa ṣẹlẹ̀ tí n bá nífẹ̀ẹ́ bó ṣe nífẹ̀ẹ́ mi bí mo ṣe nífẹ̀ẹ́ ara mi ó ti di dandan pé ìní fẹ́ ṣe ọ ní jàǹbá ìní robi sí ọ òun ni òfin jẹ́ pé mi ò ní ṣe ká fi gbé ni ká máa béèrè owó àbí pé ká máa pààyàn torí pé a fẹ́ gbalẹ̀ wọn tá a bá ti nífẹ̀ẹ́ ara wa ayé ìyọ́tọ̀ yóò gèrè ìfẹ́ òun gangan la lè fi ṣẹ́gun gbogbo. ìfẹ́ la lè fi ṣẹ́gun ibi tí a ṣẹ́gun yẹn. wá All things bright and beautiful, all pleasures together. All things wise and wonderful, the Lord will make them all. If you to flood that opens, if you to feather seeds, you made their glowing colors, you made their tiny wings. The mountain, the river running by, the sunset and the morning that brightens up the sky. He gave us eyes to see them and lips that we might tell. How great is God Almighty who has made all these things. Go down, Papa, down. Sọ́dọ̀ ẹni tó lọ pa èmi dá padà o. Sọ́dọ̀ ẹni tó lọ pa mo dá ọ̀pá padà lọ́jọ́. Sọ́dọ̀ ẹni tó lọ pa èmi dá ọ̀pá padà o. Sọ́dọ̀ ẹni tó lọ pa. ọ̀rọ̀ kan fún lágbo Jafextra. lókè. ṣàdúrà fún Jafextra lágbo Jafextra. lọ́dà mi lókè òde jí o bó ṣe ṣẹ́gun eléyìí o wàá máa ṣẹ́ lọ́dẹ ní o iwájú lọ àní padà sẹ́yìn eléyìí ìta ṣe yìí ló máa kéré jù ní gbogbo nǹkan tá a fẹ́ ṣe ní ọjọ́ tó tún bọ̀ níwájú wọ́n á tún pariwo ẹ̀ jù báyìí lọ. ẹ bá mi ṣe àdúrà fún Agbo Jafextra. Jafextra nítorí àdúrà tí mo fẹ́ ṣe ó mọ̀ pé ọmọ Ìgbò ni mí àjòkúta máa mọ̀ mi so ó dẹ̀ mọ̀ pé kò sí kí Yorùbá sọ̀rọ̀ kó má pòwe so n tó bá máa ṣẹlẹ̀ nísìnyí ni pé àdúrà tí mo máa ṣe máa mú Ìgbò sí díà máa mú Yorùbá sí díà máa mú English sí díà tó bá máa fún mi ní chance mo lè máa mú Hausa sí díà so that kí gbogbo ẹ̀ kó máa mọ ibi tó lọ́hùn bóyá lọ́hùn wà ní east àbó wà ní north nísìn kó máa fi máa gbọ́ tí mo fẹ́ nípo. Agbo Jafextra Aṣẹ́gun ó dùn ó lárinrin ẹ̀yin náà dẹ̀ ti rí bó ṣe lọ torí pé èmi fara mi o èmi Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ́ o mo gbádùn ara mi dáadáa ẹ dẹ̀ ti gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn sọ ẹ ti gbọ́ nǹkan tí Jafextra gangan fúnra wọn ẹ ti gbọ́ nǹkan tó sọ nípa àfẹ́ ẹ dẹ̀ ti gbọ́ bí wọ́n ṣe sọ bí Aṣẹ́gun yẹn ṣe ṣẹ̀ wá
máa nífẹ̀ẹ́ ìfẹ́ gangan ní kókó ìfẹ́ gangan ló ṣe pàtàkì jù tó o bá nífẹ̀ẹ́ ò ní pọ̀ ọmọlàkejì ẹ̀ tó o bá nífẹ̀ẹ́ ò ní lára ọmọlàkejì ẹ̀ ní gbogbo ibikíbi tó o bá wà máa jẹ́ kí ìfẹ́ kó máa jẹyọ ní gbogbo ibikíbi tó bá wà dẹ̀ má gbàgbé àṣà àti ìṣe Yorùbá má lọ máa fọwọ́ sí júwèlé bàbá rẹ máa gbé àṣà àti ìṣe Yorùbá máa gbé lárugẹ gbogbo ẹ lólùfẹ́ mi lé àánú rí jù báyìí lọ ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo orí social media platform mi pátápátá lórí TikTok @Ayinke Dayo Kujore lórí Facebook Ayinke Dayo Kujore Twitter @Tosin Kujore IG @Ayinke Dayo Kujore kí n wá máa fi àǹfààní ìdúpẹ́ lọ́wọ́ Midday House of Fashion ẹ tún ti rí nǹkan tí mo jù bẹ́ẹ̀ ni tó o bá nífẹ̀ẹ́ sí kàn sí mi Midday House of Fashion àwọn ni wọ́n ní ó yá Àyìnkẹ́ tún wáṣọ yìí lọ sí lágbo Jafextra Agbo Jafextra ìwọ náà rí mo pepe àbí mo pepe ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ Ayinke Dayo Kujore lórí ìtọ́jú mi ó dàbọ̀.